nílé lóko lọ́mọdé lágbà mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ máa wo ètò Bísí Ológe. Bísí Ológe lètò ètò ní Bísí Ológe o, ẹ máa wo eré wà ń bẹ̀.
Sàkẹ́tì kẹ́mi o, ayọ̀pá James Ògúndé. Ayé tó tọ́ mọ́tò gbogbo wọn ni wọ́n ti pátápátá. Lórí Princess Adénìkẹ́, Àjíbá James Ògúndé yìí mú. Ayé tó tọ́ Adadélèké Sunday. Ọjọ́ ìlú fún ẹ. Wọ́n máa ń bẹ̀rẹ̀ lọ́kùnrin àtàtà ọmọdé ìgbàlódé. Adadélèké Sunday. Ló bá ti lọ́wọ́ lọ́wọ́. Wọ́n máa ń bẹ̀rẹ̀ lọ́kùnrin àtàtà ọmọdé ìgbàlódé. Ọ̀rẹ́ mi nìgbẹ́ ìjọ Adadélèké Sunday. Péjọ ọkọ̀ Fọlákẹ́, ọmọlúwájú mi ò Táíwò. Tó bá ti lọ́wọ́ lọ́wọ́. Wọ́n bá ní ẹ̀nàkùnrin àjọṣọ ọmọ jayéjayé. Adélèké Sunday, Ọláyínká, Ọláyínká. Tó bá ṣe tọ́lá bí ọ̀rọ̀. Ọmọ oríire òní, ayapa James Ògúndé. Ayapa James Ògúndé. Bàbá Olúmídé mi Ayọ̀kù. Bàbá Dr. Ọlọ́ládé Olúwakámi. Bàbá Ògúndé ní USA. Àwọn ọlọ́ba ọmọ Ògúndé mú. Àwọn olúwa máyọ̀ Ògúndé mú. Àwọn afúnmiláyọ̀ Ògúndé mú. Conference Center. Ọmọọba Adéníkẹ́mi o, ọmọọba Lúwájì. Felix. Event and Conference Center. The best in Abeokuta. Confirmed by Ọba Gbadebo Adédọ̀tun Àlẹ̀mú before. Felix Event Center, òun ló dára. Felix Event Center, òun ló dára. Event and Conference Center, òun ló dára.
For your next wedding, Feliz Diallo. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.